ó lágbára lọ́pọ̀lọpọ̀ kí abiyamọ kó jèrè ọmọ òun náà làdúrà tí gbogbo abiyamọ ayé ń gbà. Ṣẹ́yìn náà ti gbọ́ àṣírí ikú tó pa àbígbẹ̀yìn ọmọ ìyá Rainbow lẹ́nu ọ̀sẹ̀ tá a lò tán yìí. Ó lágbára lọ́pọ̀lọpọ̀ o. tó Ògògó ìyẹn ọmọ rẹ̀ náà ló ti fi gbàjarè síta báyìí wípé àwọn nílò ìrànlọ́wọ́ fún bàbá òun ìyẹn Táíwò Hassan. Ẹ gbọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí Ògògó, ẹ wá gbọ́ gbogbo wìrìwìrì ọ̀hún. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Mobímpé tó ṣe fún àwọn ìyálọ́jà ìlú Ìbàdàn nígbà tí ó ṣe ìdúpẹ́ ìkómọjáde àwọn ìbẹ́ta lẹ́nu lọ́lọ́ yìí. Gbogbo ẹ̀ pátápátá ni màá máa tú fún yín. Aisha Lawal ló máa fi gbàjarè síta, ó ní níṣe ni wọ́n fẹ́ jà òun lólè o, ṣùgbọ́n Ọlọ́run ọba ni ò gbà fún wọn. Ẹ gbọ́ àwọn wo ló tún fẹ́ jà Aisha Lawal lólè báyìí. Gbogbo ẹ̀ ẹ ṣá farabalẹ̀, gbogbo ẹ̀ pátápátá ni màá tú fún yín. Mo ti rí ọkọ mìíràn o, Ayọ̀ Adésànyà tó jẹ́ gbajúgbajà ọ̀kan lára àwọn òṣèré wa, òun ló fi gbàjarè náà síta, ó sì ti fọ́gbà yánga, ó ti tú wìrìwìrì ọ̀hún síta báyìí o. Esther Ìgbẹ́kẹ̀lé, ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí lẹ́yìn ìgbà tí ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tán ní inú ọ̀sẹ̀ tá a lò tán yìí. Ṣé ẹ ti gbọ́ ohun tí Kẹ̀mí ti ṣe fún ọ̀kan lára àwọn alátẹ̀lé rẹ̀, ìyẹn ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ó lágbára, ó gbẹnu tán o. Èyí sì ni ohun táwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ sí ní gbépò yẹnu báyìí lórí ayélujára. Kódà wọn ò tiẹ̀ lè dákẹ́, níṣe ni wọ́n ṣá ń gbà á bí ẹni gbagbá ọtí. Ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ mùkúnnú àti ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Kẹ̀mí tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa bí ẹni mowó, tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa, ó tún jẹ́ ọ̀kan lára àwọn adẹ́rìn pòṣónú tó ṣe pé bó bá ń dẹ́rìn pòṣónú báyìí kódà òṣónú ò ní mọ ìgbà tí eyín rẹ̀ ó bọ́ síta. Níṣe ni a rí ohun tó ṣe fún ọ̀kan lára àwọn ọmọọṣẹ́ rẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí, bí ọmọọṣẹ́ rẹ̀ ọ̀hún bó ti fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí lábárí tó ti ṣe ètò ìwé ìrìnnà rẹ̀ nídàkọ́ńkọ́, ló bá ronú wípé kí ni nǹkan tí òun lè ṣe fún ọmọbìnrin yìí, wípé kí ni nǹkan tóun lè ṣe fún ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó yẹ pé yóò máa rántí ní gbogbo ìgbà ni. Àṣé ni ó bá gbé ló bá lọ ṣe ìwé ìrìnnà fún, tí kò sì jẹ́ kí ọmọbìnrin ọ̀hún ó mọ̀. Kódà lọ́jọ́ tí wọ́n lọ sí ìlú Qatar ọ̀hún, níṣe ni ó ṣe bíi wípé òun gangan lòun rìnrìn àjò, tó sì jẹ́ pé níṣe ni ọmọbìnrin ọ̀hún fẹ́ sin òun sí pápákọ̀ òfurufú. Ṣùgbọ́n kó tó di ọjọ́ náà ló ti ra àwọn aṣọ kan fún un, tó sì ní kó múra dáadáa lóòótọ́. Àfìgbà tí wọ́n dé pápákọ̀ òfurufú ló tó ń sọ fún ọmọbìnrin ọ̀hún pé ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé òun lọ sí ìrìn àjò lónìí. Ìyẹn ló ya ọmọbìnrin ọ̀hún lẹ́nu, tí kò sì lè pa ayọ̀ àti ìdùnnú rẹ̀ mọ́ra, nítorí pé ìgbà àkọ́kọ́ nìyẹn tí yóò máa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ìlú mìíràn, léyìí tó jẹ́ pé ó sì jẹ́ ayọ̀ ńlá fún lọ́pọ̀lọpọ̀, léyìí tó wáá já sí wípé níṣe ni àwọn olólùfẹ́ náà bẹ̀rẹ̀ sí ní kan sára sí, tó sì ń gbóṣùbà káre fún un wípé ó fi inú dídùn sí inú ọmọọṣẹ́ rẹ̀, wípé èyí tó sì dára náà nìyí láti máa ṣe fún àwọn tó bá ń bá ní ṣiṣẹ́, láti máa múnú wọn dùn àti láti ṣe ohun tí wọ́n bá fẹ́. Òun náà la rí gbọ́, ta ni a mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Bẹ́ẹ̀ bá gbà pé nínú ọ̀sẹ̀ tá a lò kọjá yìí, òun náà ni Esther Ìgbẹ́kẹ̀lé ló fa ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ dáadáa, tó fà á bí ẹni fa tẹ̀sùbá kan ọ̀run. Òun náà ni ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí yìí, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé lẹ́yìn ìgbà tí ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí yìí tán, òun náà ni a gbọ́ wípé ó pàdánù ìyá rẹ̀, tó sì jẹ́ wípé ó dùn ún ládùn dọ́kàn, tí àwọn olólùfẹ́ rẹ̀ gan sì ń bá káàánú. Ẹ̀yin náà ẹ bá wa tẹ RIP sí abala àríwísí, ìyẹn bí àṣà àwọn olóyìnbó, ìyẹn comment section. A kí wọn wípé wọn kú ara fẹ́ra kú màmá. Lábẹ́ fọ́nrán tí wọ́n sì gbé sí orí ayélujára, òun náà láti rí gbogbo nǹkan tí wọ́n kọ nípa ìyá náà, pé ìyá rere ni wọ́n jẹ́ sí àwọn, àti wípé ẹni tí ó ṣe bí ìyá fún ni kò tiẹ̀ tí ì sí. Òun náà ni níṣe ni ọ̀rọ̀ náà ó dùn wọ́n lọ́pọ̀lọpọ̀, tó dùn wọ́n gidigidi. A kí wọn wípé wọn kú ara fẹ́ra kú àti wípé wọn kú àtẹ̀mọ́ra. Aisha Lawal tó jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà ìràwọ̀ òṣèré wa, bẹ́ẹ̀ bá gbàgbé wípé ní ti ayẹyẹ ìkómọjáde eléyìí tí wọ́n ṣe
tí àwọn Lateef Adédìméjì àti Mobimpe tí wọ́n ṣe lẹ́nu lọ́lọ́ yìí, òun náà ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ìyá ìbẹta fún rẹ̀ tó jẹ́ pé òun ló ń bá wọn ṣàwó lójú agbo kódà tó sì gbárùkù tí wọ́n dáadáa. Ṣé ti wá gbọ́ ohun tó ṣẹlẹ̀? Níṣe ni ó máa fi gbàjarè síta wípé àwọn kan níṣe ni wọ́n fẹ́ gbá òun. Ó ní ṣàdédé lòun dédé rí àtẹ̀jíṣẹ́ kan lórí ayélujára tí wọ́n sì sọ wípé kóun jọ̀ọ́ jàre pé kóun fi 50,000 kóun fi ránṣẹ́ sí ilé ìfowópamọ́ yìí wípé òun ó dá padà. Ẹni ọ̀hún ní láti máa sọ fún wípé kò lọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti tòun pé bó bá ti wá di ọ̀la òun ó dá padà fún un. Èyí ni wípé wọ́n lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni tí ó mọ̀ dáadáa tí ó sì jẹ́ wípé ó súnmọ́ dáadáa bíi iṣan ọrùn. Ṣùgbọ́n látàrí bí ó ti rí ọ̀rọ̀ yìí ló bá sáré sọ sórí ayélujára, bẹ́ẹ̀ la sì rí tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ wípé irú rẹ̀ ti ṣẹlẹ̀ sí àwọn náà rí, pé ká ní pé ó ti fi owó náà ránṣẹ́ sí irú onítọ̀hún ni a jẹ́ wípé wọ́n ti gbé mọ́ra nù. Ṣùgbọ́n ọpẹ́ ni f'Olúwa nítorí wípé eléyìí kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Òyìn náà ni Aisha Lawal lòun náà fi gbàjarè yìí síta wípé àwọn ènìyàn ó ti ní oríṣiríṣi àwọn ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí tí wọ́n fi ń gbé àwọn ènìyàn mọ́ra tàbí tí wọ́n fi ń gbá àwọn ènìyàn lẹ́nu lọ́lọ́ yìí. Ó sì ṣàlàyé wípé ohun tó ṣẹlẹ̀ sí òun náà ni òun fi sí orí ayélujára yìí. Òun náà ni àrígbọ́. Bẹ́yìn náà bá rírú nǹkan báyìí ẹ má ṣubú sínú irú àwọn pàkúté wọ̀nyí. Òun náà la rí gbọ́. Ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wá fi sí abala àríwísí tọ̀. Ayọ̀ Adésànyà tóun náà jẹ́ arẹwà obìnrin àti gbajúgbajà wa Lagbo òṣèré, òun náà mà tí ó ti fi gbàjarè síta o. Ó ní tẹ́ ẹ bá gbàgbé wípé òun sọ nígbà kan rí wípé òun wọ́kọ, tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló tẹ àtẹ̀jíṣẹ́ sóhun wípé àwọn ò fẹ́ òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ náà ni mo wá mú wá fún yín lónìí. Ó ní níṣe ni òun máa fi ń ṣàwàdà. Ó ní òun bóun ti wà yìí wípé Jésù gangan òun ni ọkọ òun báyìí, pé ó sì ti tó ọdún 3 tóun ti ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹnikẹ́ni báyìí, tóun sì ti wà ní àyè ara òun. Ó ní níṣe ni òun gbájúmọ́ iṣẹ́ Olúwa gbágbágbá ní bóun ṣe wà yìí. Tó èyí náà ni àwọn èèyàn rí gbọ́ tí wọ́n tó fi dàgbàdo gúgúrú sí wọn lẹ́nu pé ṣé lóòótọ́ àwàdà ló ń ṣe nígbà náà. Ó ní kì í kúkú ṣe wípé òun ò rí àwọn ọkùnrin tó máa kọnu sóhun, ṣùgbọ́n òun ò ṣetán, òun ò sì ráàyè fún ọkùnrin kankan bóun ti wà yìí, bó tiẹ̀ jẹ́ wípé ọjọ́ orí rẹ̀ náà ó ti lọ ní ìgbà díẹ̀. Kódà níṣe làwọn èèyàn tún ń gbé pò yẹnu látàrí ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Pasuma wípé bóyá Pasuma gan ni yóò tiẹ̀ padà fẹ́ sílé ni àti bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yìí òun náà ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé pò yẹnu tí wọ́n sì ń gbà bí ẹni gbagba ọtí lórí ayélujára. Tó Mobimpe ìyá ìbẹta òun náà mà ṣe bẹ́bẹ̀. Níṣe ni níbi ayẹyẹ ìkómọjáde àti ìdúpẹ́ eléyìí tí wọ́n ṣe lẹ́nu lọ́lọ́ yìí, ìyẹn ní abẹ́ ọ̀sẹ̀ tá a lò tán yìí, wọ́n mà dán bẹbẹ wò. Gbogbo àwọn ènìyàn ló ti ń sọ wípé níṣe ni Mobimpe tiẹ̀ máa ń fọ́nu pé kí ni nǹkan tó ṣe fún àwọn ìyá lọ́jà tí wọ́n bẹ̀rẹ̀ tí tìtorí rẹ̀ há 7up àti ẹtí ọlọ́rìndòdò míì ní àdúgbò wọn tí wọ́n sì gbàjó nígbà tí wọ́n gbọ́ wípé ó bí ìbẹ̀ta, pé ní kí ni nǹkan tí ó ti ṣe fún wọn àti wípé ìlérí tó ṣe wípé àwọn ìyá ọ̀hún wọn gbọ́dọ̀ má sí níbi ìkómọ tí wọ́n sì ti ń fojú sọ́nà. Mobimpe dán bẹbẹ wò. Kódà wọ́n jẹ́ kó yé wa wípé Mobimpe ó fún àwọn ìyá yìí lọ́kọ̀ọ̀kan, ó fún wọn ní aṣọ ẹbí yìí lọ́fẹ̀ẹ́ ni, tó sì jẹ́ wípé ó tún fún wọn ní ìwé ìwọlé àti ìwé ìpeni sí òde, ìyẹn táwọn olóyìnbó máa ń pè ní ticket àti invitation card, ni ó fi pè wọ́n wọlé sí òde ọ̀hún, tó sì tọ́jú wọn dáadáa gẹ́gẹ́ bí ó ti ṣe ìlérí àti bó ti ṣèpinnu fún wọn nígbà tí fọ́nrán náà dọ́dọ̀ rẹ̀ nígbà náà. Tó èyí náà ni a rí gbọ́ tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kan sára sí tó sì ń gbóṣùbà káre fún wípé ẹni ọ̀rọ̀ rẹ̀ òun náà ni Mobimpe, bó bá ti sọ wípé òun ó ṣe òun náà ni yóò ti ṣe. Bó tiẹ̀ jẹ́ pé àwọn míì wọ́n ti ń bu ẹnu àtẹ́lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ohun tí kò lè ṣe òun náà ni ó sọ látàrí bí kò títí mú ọ̀rọ̀ náà ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n ní báyìí àti gbọ́ wípé níṣe ló raṣọ ọ̀fẹ́ fún wọn, gẹ́gẹ́ bẹ́yìn náà sì bó ṣe mọ̀ bí aṣọ ọ̀hún bó ti wọ́n tó sì jẹ́ wípé 450,000 naira òun ni aṣọ ẹnìkọ̀ọ̀kan àwọn ìyá yìí náà ló sì gbé aṣọ ọ̀fẹ́ fún.
tó sì pè wọ́n sí òde rẹ̀. Ohun náà la rí gbọ́ ta ni a mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa gbogbo. Tó ó wá ti ṣẹlẹ̀ báyìí o. Ọmọ Ògògó tó jẹ́ ọ̀kan lára àwọn àgbààgbà òṣèré wa nílẹ̀ Yorùbá, òun ló máa fi gbàjarè síta tó ń tomijé lójú. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. Ó ń jẹ́ kó yé gbogbo àwọn ọmọ Nàìjíríà wípé àwọn nílò àwọn ọmọ Nàìjíríà lásìkò yìí nítorí wípé ara Ògògó kò yá nítorí pé ó ní àrùn jẹjẹrẹ tó sì ti wà ní ìpele 4 léyìí tó sì wá jẹ́ wípé kò lè fò jáde kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n wá ń béèrè lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà pé tí wọ́n bá ní dókítà kan tó lè tọ́jú àrùn jẹjẹrẹ yìí wípé kí wọ́n jọ̀ọ́ jàre kí wọ́n fi ṣọwọ́ sáwọn pé bàbá àwọn kò má gbọ́dọ̀ kú. Bẹ́ẹ̀ náà la sì rí tí Ògògó náà ń pariwo pé òun ò fẹ́ kú. Ó lágbára. Èyí náà sì ni ohun tá a rí gbọ́. Bẹ́ẹ̀ náà bá mọ dókítà kan tó lè tọ́jú àrùn jẹjẹrẹ tó ti wà ní ìpele 4 nítorí pé wọn ò lè gbé jáde báyìí. Wọ́n ní kì í ṣe owó làwọn ń béèrè lọ́wọ́ ọmọ Nàìjíríà ṣùgbọ́n ẹni tó bá lè tọ́jú Ògògó tí yóò sì jẹ́ kó gbádùn pé àwọn ò tí ì ṣetán láti pàdánù bàbá àwọn. Òun náà ni ọ̀rọ̀ tí wọ́n fi síta. Ó ga lọ́pọ̀lọpọ̀, ó lágbára. A gbàdúrà wípé kí a má fàìsàn lùgbà o. Ó wá lágbára. Ó kù díẹ̀, ó kù báyìí òun nìbọn ró. Ìròyìn tó kàn wá lára ní nǹkan bíi ọ̀sẹ̀ tí ó kọjá yìí òun náà ni wípé òun náà ni nípa ọmọ ìyá Rainbow eléyìí tí gbogbo torúkọ rẹ̀ ń jẹ́ Ìdòwú Phillips ṣùgbọ́n gbogbo àwọn ènìyàn ló mọ̀ sí ìyá Rainbow. A sì rí bí wọ́n ti gbárùkù ti àwọn ọmọ bíi pé gbágbágbá ní ọ̀sẹ̀ tó kọjá yìí níbi ti ìkómọjáde àwọn ẹ̀ta oko èyí tí wọ́n ṣe yìí. Lẹ́yìn ìgbà tí ọ̀sẹ̀ náà parí nínú ọ̀sẹ̀ tá a wà yìí òun náà la gbọ́ wípé ọ̀kan lára àwọn ọmọ wọn tó wà lókè òkun níṣe ni ó fò sánlẹ̀ tó kú. Léyìí tó jẹ́ wípé ọmọ ọ̀hún látàrí wípé ó jẹ́ àwọn alárùn fòníkúfọ̀láǹde eléyìí tí àwọn olóyìnbó máa ń pè ní sickle cell. Ọmọ ọ̀hún ó jẹ́ ẹni ọdún 51 èyí tí a mọ̀ sí 51 years old. Ẹ̀yin náà ẹ wò ó láti nǹkan bíi ọdún 51 ni wọ́n ti ń tọ́jú irú nǹkan báyìí sẹ́yìn ṣùgbọ́n eléyìí tó ṣe é gbẹ̀yìn yìí nígbà tó wá sí orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ó mú ẹ̀mí rẹ̀ lọ. Orúkọ ọmọ wọn yìí òun náà sì ni Ọmọlára Phillips. Ó lágbára lọ́pọ̀lọpọ̀ léyìí tó bà ìyá yìí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ní nǹkan bíi ọdún 10 sẹ́yìn ọdún tá a wà yìí gangan òun náà ló pé ọdún 10 tí ọmọ wọn ẹlẹ́ẹ̀kejì tí ó ṣaláìsí nígbà náà. Ó dùn àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ léyìí tó sì jẹ́ pé àwọn ọmọ ìjọ wọn gan wọ́n ní láti máa sọ fún àwọn akọ̀ròyìn wa wípé níṣe ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jára nù ní ti ọmọ rẹ̀ ìyẹn second born rẹ̀ tí ó kú nígbà náà. Ó ṣẹ̀ ń jára nù ní kó tó tún wá di pé àbígbẹ̀yìn náà ó tún fò ṣánlẹ̀ ó kú. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. A wá kí wọn wípé wọn kú ara fẹ́ra kù àti wípé ikú náà kò ní jẹ́ àkúfà ní ọ̀dẹ̀ wọn àti láàrin gbogbo àwọn òṣèré orí ìtàgé àti gbajúmọ̀ wa. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin náà bá wa lọ sábàlá àríwísí kẹ́ bá wa tù wọ́n nínú níbẹ̀. Èyí náà ni àwọn tá a rí gbọ́ ní orí ìròyìn tòní. Kò ní jù báyìí lọ fún ti tòní. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Àwa náà tá à ń mú ròyìn náà wá fún yín, a ó máa rí yín bá, a ò sì ní ṣaláwàtí ara wa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Tó ó dìgbà kan náà o, ó dàbọ̀.